ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun abíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá bóyá kó má tiẹ̀ kú o ká bá ṣàna ṣe dáadáa. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin alára wa kódékódé báyìí òun náà là á tàkòtò adé ẹ̀sán pẹ̀lẹ́ òun là á yọ ẹ̀gún lẹ́sẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ọ̀tọ̀ là á joyin ọ̀tọ̀ là á jàdùn ọ̀tọ̀ là á jẹ̀rèké ọ̀tọ̀ nírú adùn ní gbogbo wọn ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí òun náà ládùn tá a mọ̀ ń rí lára gbogbo wọn. iléeṣẹ́ yín tẹ́ nífẹ̀ẹ́ sí láti máa wò láti máa gbọ́ ohun tó ń jáde lórí ìkànnì wa ìṣẹ̀dálẹ̀ àbínibí wa tó kárí ayé ibẹ̀ náà ni pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín ọ̀rẹ́ yín àtàtà ìyẹkan yín Adéọlá mi Ọlátúnjí Adéwẹ̀sì yín náà ni a wà ní ìlú Igbóọrà lọ́wọ́lọ́wọ́ báyìí Igbóọrà láṣàkó ọmọ òfokùn bàrà diyọ̀ ọmọ òrokoroko má gbàdóbọ̀ wálé ìlú Igbóọrà òun náà ni a wà ní gbàgede ààfin bàbá wa Olú ti Igbóọrà Olú ti ìlú Igbóọrà ọba Jímọ̀ Ọlájídé Títílóye Aṣọ́rọ̀ Olú Àyìnlá karùn-ún àfihàn òun náà ni a wà báyìí gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé àwọn ìlú jàǹkànjàǹkàn àwọn ìlú tí ìtàn wọn tó lápọ́njá òun náà ni a máa ń mú wá fún yín lórí ìkànnì ìṣẹ̀dálẹ̀ àbínibí wa ìlú Igbóọrà tí a wá lónìí ìlú yìí àwọn oríṣiríṣi tó ní í ṣe pẹ̀lú wọn ìṣẹ̀dálẹ̀ wọn ni ẹni tí ó tẹ ìlú yìí dóni bí wọ́n ti ń jọba ní ìlú Igbóọrà ni àti oríṣiríṣi àwọn nǹkan tí ẹnu ń jẹ àwọn tí a mọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ wọn àti oríṣiríṣi àwọn nǹkan mìíràn gbogbo rẹ̀ pátápátá òun là á nà níbẹ̀ fún yín gẹ́gẹ́ bí a ti wá sí ààfin bàbá wa ẹ̀yin ẹ ṣàmọ́ gbé kúrò níbẹ̀ ìṣẹ̀dálẹ̀ yín náà ni ẹ máa bá wa ká lọ láṣẹ lédùwà ẹ gbádùn wa báwọn bàbá wa bí wọ́n ti gbádùn ẹ̀kọ́ gbóná ẹ máa bá mi ká lọ. àṣẹ. ẹ jọ̀ọ́ ẹ bá wa dárúkọ yín fáwọn ará lé tó ń wò wá. orúkọ mi ni ọba Jímọ̀ Ọlájídé Títílóye Aṣọ́rọ̀ Olú ẹlẹ́ẹ̀karùn-ún Olú of Igbóọrà. kẹ́ẹ̀pẹ́ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti sọ wípé Olú ti Igbóọrà bàbá wa kí n tiẹ̀ tó máa bọ́rọ̀ lọ síbi tó ń jẹ́ Igbóọrà ta ni ẹni tí ó tẹ ìlú Igbóọrà dó. ìbéèrè tó rọrùn díẹ̀ ni torí àìmọye awuyewuye ló ti wà àìmọye ìwé àdákọ tó ti wà ṣùgbọ́n gẹ́gẹ́ bí ibi tẹ wáyé tẹ ti gbọ́ òótọ́ ọ̀rọ̀ Òbé Àlàdé ló tẹ ìlú Igbóọrà dó gẹ́gẹ́ bó ṣe wà nínú àkọsílẹ̀ àti ìtàn àti táyébáyé. kí wàá ní ìtumọ̀ Igbóọrà gangan. Igbóọrà òun náà jẹ́ ìlú tó yẹ pé téèyàn bá ń pe ọ̀rọ̀ kan láìmọye ìgbà ó máa ń di nǹkan mọ́yàn lọ́wọ́. lákọ̀ọ́kọ́ ibi tí wọ́n dé sí gan ni wọ́n ń pè ní àṣàkó gbogbo àwọn nǹkan kan ṣẹlẹ̀ tí wọ́n sì máa bá yín sọ̀rọ̀ lórí ẹ̀ síwájú sí bíi kó má so mi àwọn ẹ̀fọn àtàwọn kòkòrò olóró míì ló lé àwọn èèyàn wa dé Igbóọrà níbí báyìí wọ́n ń pè bẹ̀ ní Igbó Àyín igbó ibi tí wọ́n kọ́kọ́ wà tẹ́lẹ̀ ní àṣàkó Igbó Àyín níbi tí wọ́n tún tẹ̀dó sí nígbà tí kòkòrò àtàwọn nǹkan míì tí ò bára jọ tó ń dà wọ́n láàmú ibi tá a wà yìí gan lónìí lápá òkè báyìí ni wọ́n ń pè ní Igbólé àti Igbóọrà yìí ni wọ́n pè títí tó fi di Igbóọrà. Igbóọrà òun ló di Igbóọrà lónìí. ìrà yẹn tí mi bá ṣì ń gbọ́ kábíyèsí ibi tí ó ní omi. ibi tó ní omi ẹ sì mọ̀ pé gbígbé èèyàn ó ní í ṣe pẹ̀lú omi àtafẹ́fẹ́ ibi tó lómi. gẹ́gẹ́ bí ìlú Igbóọrà kí ni a lè sọ wípé ó ya Igbóọrà sọ́tọ̀ láàárín àwọn ìlú tó wà nílẹ̀ Yorùbá. nínú àwọn ìlú tó ti wà tipẹ́tipẹ́ Igbóọrà jẹ́ ọ̀kan nínú ìlú àwọn ìṣẹ̀ǹbáyé torí ẹni tó tẹ Igbóọrà dó Ọ̀yọ́ ló ti kúrò nígbà tí ìjà wà láàárín wọn nípa ọba jíjẹ gẹ́gẹ́ bí ẹ ṣe máa gbọ́ síwájú sí ọba jíjẹ máa ń fa wàhálà gidigidi láàárín àwọn Yorùbá ẹni tí oyè bá sì já mọ́ lọ́wọ́ wọ́n gbọ́dọ̀ fìlúlẹ̀ fún kó lè bá ráyè ìṣèlú dáadáa ló fi fà tó fi wá láti Ọ̀yọ́ so nǹkan tó ya Igbóọrà sọ́tọ̀ ni pé Igbóọrà wà lọ́tọ̀ gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá mìíràn ní agbègbè Ìbàràpá a sì jẹ́ ìlú tó kóni mọ́ra iṣẹ́ àgbẹ̀ ní pàtàkì jù iléeṣẹ́ ilẹ̀ wa.
iṣẹ́ àgbẹ̀ òun ni iṣẹ́ tí àmọ́ Igbóọrà mọ́. Bẹ́ẹ̀ni. ṣé mo ní pé oríṣiríṣi nǹkan bóyá nǹkan tí ẹnu ń jẹ àbí nǹkan tí a máa ń lò tí a tún máa fi ń ṣe nǹkan tí ẹnu ń jẹ. Bẹ́ẹ̀ni. òun náà ni nǹkan tí a máa ń gbìn bí irú àwọn ohun ọ̀gbìn wo gangan. Pàtàkì jùlọ eléyìí tó wọ́pọ̀ jù ní pákí tó fi ń ṣe èlùbọ́, iṣu náà wà àti àgbàdo ẹ̀gẹ́ yes. Àwọn nǹkan tó ṣe kókó méjì, àwọn tó máa ń gbé àwọn nǹkan míì náà bíi ẹ̀gúsí, àwọn bíi ẹ̀pà, ṣùgbọ́n pàtàkì jùlọ ẹ̀gẹ́ pákí ni olórí, iṣu náà wà. Ṣùgbọ́n ní ìgbà wáṣẹ̀ gbígbin kòkó fi bẹ́ẹ̀ wọ́pọ̀ àti igi ọ̀pẹ ní bíbáyìí, ṣùgbọ́n ilẹ̀ wa báwọn yẹn ṣe rí sí ó dáa fún kaṣú, so àwọn yẹn ti bẹ̀rẹ̀ sí lọ síbi òwò kaṣú náà. Gẹ́gẹ́ bí ẹ ti sọ wípé ohun ọ̀gbìn kaṣú ó tún jẹ́ ọ̀kan lára àwọn ọ̀gbìn tí wọ́n gbìn ní ilẹ̀ Igbóọrà. Ṣé kaṣú yìí ṣé nǹkan tí wọ́n máa ń mú lọ sẹ́yìn odi lọ sí oríṣiríṣi ìlú ni àbí gbíngbìn tó jẹ́ pé àwọn ọmọ ìlú nìkan ló ń jẹ? Ó ti kọjá eléyìí táwọn ọmọ ìlú lè jẹ, ó ti wà lọ́pọ̀lọpọ̀ tí wọ́n fi ń ṣe òwò lọ sí ìlú bòmíràn. Àwọn tó ń lò láti fi ṣe bí àwọn nǹkan mi bíi bọ́tà ni wọ́n wá ń rà lọ́pọ̀lọpọ̀ jù tó fi ń jẹ búrẹ́dì àtàwọn nǹkan míì tó ní í ṣe pẹ̀lú òróró. Wọ́n lè rí òróró yọ lára kaṣú náà, èyàn sì lè jẹ kaṣú lásán, èyàn lè sun kóró díẹ̀ láti fi ṣe nǹkan míì láti jẹ. Ẹ ṣé púpọ̀ kábíyèsí. Ǹjẹ́ a ti ẹ̀ ní bí ọdún ìbílẹ̀ kankan ní ìlú Igbóọrà tàbí bóyá ọ̀kan àbí méjì àwọn ọdún ìbílẹ̀ tó jẹ́ wípé láti ìgbà wáṣẹ̀ kò parẹ́ títí di àsìkò yìí àti àwọn tó tẹ̀lé àbí pé bóyá wọn ò máa fi bẹ́ẹ̀ ṣe mọ́? Àwọn ọdún ìbílẹ̀ wa, gbogbo àwọn òrìṣà tó wà ní gbogbo orílẹ̀-èdè Yorùbá káàkiri náà ló wà ní ìlú Igbóọrà. Bí àpẹẹrẹ? A ní ọdún Ṣàngó, ọdún Ọbàtálá, Ògún, Ifá, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ̀nyẹn sì wà. Ṣùgbọ́n eléyìí tó borí jùlọ tí gbogbo wa máa ń jọ ń pa ọ̀pọ̀ ṣe ní ọdún ìbejì. Ọdún ìbejì? Bẹ́ẹ̀ni. Ọdún ìbejì yìí ó fẹ́ jẹ́ agboolé kọ̀ọ̀kan ló máa ń ṣe ọdún ìbejì. Ó túmọ̀ sí pé ìlú Igbóọrà jẹ́ ìlú tí ìbejì tó ti làmìlaka tí wọ́n pọ̀ dáadáa. Bẹ́ẹ̀ni pẹ̀lú àwọn ìwé ìròyìn tí à ń gbọ́ àti ètò bíbí ọmọ ní ilẹ̀ Ìbàràpá Central. Àwọn bí ibi ìṣẹ̀ǹbáyé ń kọ́ ní ìlú Igbóọrà? Ibi ìṣẹ̀ǹbáyé wà ṣùgbọ́n àti ìfi gbogbo ara kọbi ara sí ju ọdún ìbejì lọ. Àwọn bí àpáta kan wà tó yẹ pé tẹ́ bá débẹ̀ lọ́jọ́ tòní yìí ní Bánsà Lámẹ̀rú ní àwọn agbègbè wa, àwọn nǹkan kan wà ń bẹ̀ tó yẹ pé rí i pé láyé àtijọ́ bí ipasẹ̀ yẹn wọ́n hàn lórí àpáta ó wà ń bẹ̀. Ihò kan wà nítòsí wa ń bíbà yìí náà tó jẹ́ bí ihò ẹ̀ta náà ń pè tó yẹ pé láyé àtijọ́ tó bá jagun lọ tọ́ta bá tán ibẹ̀ náà ti lọ ń kó ọta láì jẹ́ pé nìkan fi síbẹ̀. Àwọn ibì kan tó wà ọjà tó kọ́kọ́ dá sílẹ̀ bíi àpáta ìtajà tí gbogbo àwọn agbègbè máa ń wá tó fi dé Badagry tó máa ń wá láyé ìgbà yẹn ó wà nítòsí ń bíbà yìí. Pàtàkì jùlọ kò sí ìlú tó máa wà tí ò ní ní àwọn ìrìn àjò afẹ́ tiẹ̀, àwọn ìrìn àjò afẹ́ ta ní bí ojúbọ ìbejì tó wà. Ìrìn àjò afẹ́ ojúbọ ìbejì? Bẹ́ẹ̀ni. Bí àwọn tó jẹ́ bí ilé ẹ̀kọ́ ń kọ́? Ilé ẹ̀kọ́ wà nílé ẹ̀kọ́ gíga College of Agric, òun ilé ẹ̀kọ́ tó tóbi jù bíbá adẹ ní àwọn grammar school tó pọ̀ rẹpẹtẹ. Àwọn náà máa lọ sí bí 20 tàbí jù bẹ́ẹ̀ lọ. Kábíyèsí, bóyá kí n sọ pé láti wá kásẹ̀ gbogbo rẹ̀ nílẹ̀ lọ́dọ̀ yín, ṣe mọ̀ wípé àwọn nǹkan tó sodo sínú ìlú Igbóọrà gangan tá a lè pè ní bí ìtàn, tá a lè pè ní bí àwọn nǹkan kan tó dàbí mánigbàgbé àti bí a ṣe ṣẹ̀dálẹ̀ ìlú Igbóọrà, a ṣe ń lọ sí ibẹ̀ yẹn náà. Ó dà. Ìyẹn ìtàn ìlú Igbóọrà. Wọ́n á sọ fún yín lẹ́kùnrẹ́rẹ́ bá a ṣe sọ síwájú. Ó tún wá di wípé à ń lọ, mo fẹ́ kẹ́ dárúkọ yín lẹ́ẹ̀kan. Mọ̀ Ọlájídé Títílóyè di Olú of Igbóọrà Àyìnlá ẹlẹ́karùn-ún. Ẹ ṣé gan ni púpọ̀. Ẹ ṣé. Gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ lẹ́nu bàbá wa Ọba Olú ti Igbóọrà, bàbá wa Ọba Jímọ̀ Ọlájídé Títílóyè Aṣọ́ròolú Àyìnlá karùn-ún, bẹ́ẹ̀ náà gẹ́lẹ́ lórí gbogbo ẹni tí ó ti wá ń gbọ́ wa látàárọ̀. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé pínpín báyìí òun náà la fi àwọn ètò wa dá. Ẹ bá wa wí falára ẹrù fàjèrò, ẹ sọ fọwọ́ràngún àgbà ìmọ̀ta èdè tó kọ́ tiẹ̀ ní kéréje wípé ìtàn ìlú Igbóọrà
òun náà ni ohun tí à ń bá bọ̀ lágbára Ọlọ́run láṣẹ Elédùmarè. Ìtàn yìí ẹ tí ì rí nǹkan kan ẹ sì tí ì gbọ́ nǹkan kan, gbogbo pẹ́rẹpẹ́rẹ àti gbogbo tó kù, gbogbo kùnkùndùn, gbogbo ibi tí ìtàn yìí tó sodo sí ó tún tẹ̀síwájú o lórí ìkànnì yín, ìkànnì aláyọ̀ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa náà ni. Ẹ wò ó, ẹ má kúrò níbẹ̀. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò sì ní di láṣẹ Elédùmarè. Orúkọ tèmi kò yí padà, Adéọlámi Ọlátúnjí yín náà ni. Ẹ ṣé púpọ̀. Ìṣẹ̀dálẹ̀ bàbá wa.